A kú dédé wòyí ẹ̀yin èèyàn mi. Mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kí ọmọdé, mo kí àgbàlagbà, mo kí gbogbo ojú tó ń wò mí pátápátá. Ojú tẹ́ fi ń wò mí, ojú náà ò ní fọ́. Etí tẹ́ fi ń gbọ́ mi, etí náà ò ní di. Fún àǹfààní ẹ̀yin tí ẹ ń wò mí ní ìgbà àkọ́kọ́, orúkọ mi náà ni Dr. Hafiz Abolade. Kí mo mú wá fún wa lénìí, òun náà ni àgbo aleko tó dájú. Àgbo alẹ́. Ẹ jẹ́ kí n dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin tí ẹ̀ ń comment, ẹ̀yin tẹ́ ń pè mí fún ìdí kan sí kejì lórí fídíò èyí tí ò yé yín. Ẹ láǹfààní àti pè mí kẹ́ ẹ béèrè. Àwọn tí ò bá yé yín, màá ṣàlàyé ẹ̀ fún wa dáadáa. Tó ti yé yín, ẹ pè mí. A dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin tí ẹ ti subscribe. Ọwọ́ yín ò ní kàn sálẹ̀ àpò. Àbùsí ń tó lókun, àbùsí ń tó lọ́sà. Ire ire là ń sọ̀rọ̀ atare. Ire á wọlé yín, ayọ̀ á wọlé yín, ìdùnnú á wọlé yín. Ẹ̀yin tẹ́ ti subscribe, ẹ bá wa subscribe, ẹ bá wa share fídíò yìí, ẹ bá wa like, ẹ bá wa comment, ẹ pín káàkiri fún àwọn èèyàn kan jàǹfààní ẹ̀. Ní tá a fẹ́ lọ́wọ́ èèyàn olólùfẹ́ wa náà nìyẹn. Ẹ rí i pé gbogbo tá à ń filẹ̀ yìí, bí ẹ jẹ́ pé àwọn bàbá wa wọ́n jìyà fún. Bàbá mi roko oṣù mẹ́ta kó tó rí àṣírí kan gbà. Àmọ́ àwa tá a wà lóde ìsìn, ayé ìgbà yẹn ti kọjá. Ẹlòmíì ò fẹ́ fi tọwọ́ ẹ lẹ̀, ṣùgbọ́n tẹ́ ẹ bá fi tọwọ́ yín lẹ̀, báwo lẹ ṣe rí mi gbà lọ́wọ́ ẹlòmíì? Ìdí ẹ̀ la fi ń fi àwọn nǹkan yìí lẹ̀ fún yín kẹ́ máa ṣe, kẹ́yìn náà jàǹfààní látara àwọn bàbá wa. Ẹ mọ̀ pé tẹ́ bá ṣiṣẹ́ yìí, gbogbo àwọn nǹkan tá à ń mú wá tẹ́ bá ṣe, àdúrà tẹ́ ẹ bá ń ṣe fún wa yóò mọ ran àwọn bàbá wa níbi tí wọ́n wà. Ní tá a jogún lọ́wọ́ wọn náà nìyẹn o. Ọlọ́run ní ṣe wá lẹ́janú kànga. Ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ń pè mí, wọ́n ní nǹkan tí mo ń filẹ̀ yìí pé kí n mọ fàṣírí sílẹ̀. Ojú ọ̀run tẹ́yẹ fò láì fapá kanra. Bẹ́ẹ̀ ni, ojú ọ̀run tẹ́yẹ fò. Táwa wá ń di sún. Ìjọ́ mélòó la mọ̀, ìgbà mélòó la mọ̀ tá a fi lọ. Tẹ́ bá dẹ̀ ti lọ, kò sàǹfààní fún yàn mọ́. Ẹni tó ti lọ, tí ó wá padà wá ni, yóò padà wáyé, wá máa sọ nǹkan báyìí. Òun ti lọ nìyẹn. Ló fi dáa ká máa sọ gbogbo àwọn nǹkan yìí kó jàǹfààní fún gbogbo wa. Kó jàǹfààní fún gbogbo wa. Á láǹfààní àti máa ṣe fúnra wa. Ní tá a bá mọ̀ nínú ewé, ká tọ̀ àwọn tó mọ̀ lọ, ká fi ewé yẹn hàn wá. Ká gbọ́dọ̀ àwọn eléwé ọmọ lọ. Ní tá a bá fẹ́, wọ́n á fi fún wa. À lè ṣe fúnra wa nínú ilé. Lọ́pọ̀lọpọ̀ ẹlòmíì ojú máa ń tì í àti lọ bá elégbòogi pé ẹ dákun nǹkan báyìí ń ṣe mí. Tó yẹ la fi bọ́ sórí atẹ́gùn tá a fi ń sọ àlàyé àwọn nǹkan yìí fúnra wa. Ní tá a lè ṣe fúnra wa náà nìyẹn. Sẹ́rí àgbo yìí, ọ̀pọ̀lọpọ̀ ilé mi ló ti dàrú nígbà tí oko ọkọ tí ò le bó ṣe yẹ kó le. Ẹ dákun, ṣé wàá lọ mọ háyà ọkùnrin ń ta fún ìyàwó ni? Àbí ìyàwó lọ mọ háyà ọkùnrin? Ọlọ́mọ yẹ kán gbà ṣe wa ṣe o. Àtèmi àtẹ̀yin ò ní gbà ṣe wa ṣe. Oko tí ò le dáadáa, ìyàwó ò lè gbádùn ẹ. Ìyàwó ń yálé, ìyàwó dì ìyàwó oníyàwó. Aya wa ò ní daya láya o. Kí wọ́n la máa wá? Nǹkan kékeré náà ni. Ẹ jẹ́ ká lọ wá egbò ọ̀pẹ àti egbò àgbọn. Ó ti yé yín? Egbò ọ̀pẹ, egbò àgbọn àti egbò àsofẹ́yẹjẹ tá a mọ̀ sí dòdo, akọ dòdo.
akọdòdo, àwọn kan ń pe ewé yẹn ní ewé atúwèrè, àwọn kan ń pè ní dòdo, àwọn kan ń pè ní àsofẹ́yẹjẹ, ìkan kan náà ni. Egbò yẹn jẹ́ ká wá ká fọ̀ kó mọ́ dáadáa, àti egbò sápó, àti ẹ̀pa kún. Ó ti yé yín, ẹ̀pa kún, à á kì í lágbo, à á gé kéékèèké sínú ike ni. Egbò ọ̀pẹ, egbò àgbọn, egbò sápó àti egbò akọdòdo tá a mọ̀ sí egbò àsofẹ́yẹjẹ àti ẹ̀pa kún. Ẹ ká kì í lágbo. Ẹni tí nǹkan rẹ̀ ò le, ẹ jẹ́ kó máa lò ó, kó máa lò ó lójoojúmọ́, kó máa fi kọ́ọ̀pù tó wà lórí sìnáàpù yẹn kó máa fi lò ó. Ẹ̀ẹ̀kan lójúmọ́ ni kó máa lò ó, ẹ̀ẹ̀kan lójúmọ́ ni kó máa lò ó. Ẹni tá a bá rí pé ara rẹ̀ yí, tá a rí pé ara rẹ̀ yí tó yẹ pé tó bá lo òṣùwọ̀n tí mo sọ fún yín yìí, lẹ́lòmíì ara ẹlòmíì yí, tó bá lo òṣùwọ̀n yẹn kò ní ṣiṣẹ́ lára ẹ̀. A lè lo ẹni tí àgbo ibà tètè ṣiṣẹ́ lára ẹ̀ àbí tó ògùn ibà mọ́ tára ẹ̀ bá ti rán, ẹ jẹ́ kó lo dédé kọ́ọ̀pù yìí méjì kó wá jẹ́ ẹ̀ẹ̀kan lójúmọ́. A lè kí àgbo yìí sínú ike 5 litre ká wá bu omi sí i, kò jù báyẹn lọ. Ìyẹn fún tó ti yé yín, okó tí ò le dáadáa, okó á le, à á pẹ́ lórí ẹ̀, à á tàtẹ̀ kanlẹ̀ gbọ̀ngbọ̀ngbọ̀n. Bí ó ṣe jẹ́ nìyẹn o, ẹ jẹ́ ká ṣe, ẹ jẹ́ ká gbìyànjú ẹ̀. A dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin tẹ́ ti subscribe, a dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin tẹ́ ti subscribe náà, bá wa subscribe. Owó tẹ́ fi máa ra data láti máa fi wò wá, Ọlọ́run ò ní fi wọ́n yín, ọwọ́ yín ò ní kànsàlẹ̀ àpò, ẹ̀ ní náà kan tán kẹ́ tó rí kan. Bí tẹ́ ti ń mówó náà, àbùsí ń tolókun, àbùsí ń tọlọ́sà, owó ò ní wọ́n lọ́dẹ̀dẹ̀ wa. Orúkọ mi ọmọ yín, àbúrò yín, olólùfẹ́ yín, orúkọ mi náà ni Dr. Hafiz Abolade. Ire o.